ilé-ẹjọ́ ti sọ ìyá olórí àwọn báńdíìtì sẹ́wọ̀n 40 ọdún o. ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú àbújá ti sọ sàfíà sàlíù àti halima abdullahi, ìyá àti arábìnrin olórí àwọn ajínigbé àti adarí àwọn agbébọn kan tí orúkọ rẹ̀ jẹ́ ibrahim batujo sẹ́wọ̀n 40 ọdún fún ṣíṣe ìrànlọ́wọ́ fún ìwà ìgbésùnmọ̀mí. adájọ́ àwa ìwà ló gbé ìdájọ́ yìí kalẹ̀ lẹ́yìn tí àwọn arábìnrin méjèèjì sọ pé àwọn jẹ̀bi ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìpànìyàn tí ọ́fíìsì agbẹjọ́rò ìjọba àpapọ̀ fi kàn wọ́n. bàtújò ní àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò pa ní ọjọ́ 10 oṣù kẹfà ọdún 2026 lẹ́yìn ìgbìyànjú rẹ̀ láti jí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ gbé àti láti ṣe ìkọlù sáwọn akẹ́kọ̀ọ́ tó ń kọ ìdánwò WAEC nínú igbó kan nítòsí agbègbè ìlúkè níjọba ìbílẹ̀ Kaba Borno nípínlẹ̀ Kogi. àwọn obìnrin méjèèjì ni wọ́n jẹ̀bi ẹ̀sùn 3 nínú ẹ̀sùn 5 tí wọ́n fi kàn wọ́n. lára àwọn ẹ̀sùn náà ni pé wọ́n ran bàtújò lọ́wọ́ nípa fífi àwọn ìròyìn pàtàkì ránṣẹ́ sí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tó tako òfin ìwà ọ̀daràn. sàfíà tó jẹ́ ìyá bàtújò tún jẹ̀bi lórí ẹ̀sùn àfikún pé ó ń fi àlàyé ọmọ rẹ̀ pamọ́ lẹ́yìn tí wọ́n lọ sí ibùba rẹ̀ nínú igbó tí ó sì rí pẹ̀lú àwọn ìbọn. bákan náà halima náà jẹ̀bi lórí ẹ̀sùn pé ó fi àlàyé tó lè mú kí àwọn ológun mú bàtújò pamọ́. bó tilẹ̀ jẹ́ pé ẹ̀sùn kọ̀ọ̀kan ní ìjìyà ẹ̀wọ̀n 20 ọdún, adájọ́ ìhùwà pàṣẹ pé gbogbo ìjìyà náà máa lọ papọ̀ ní àkókò kan náà. lẹ́yìn àkókò ẹ̀wọ̀n wọn, àwọn obìnrin méjèèjì yóò tún gba ètò àtúnṣe àti ìmúpadàbọ̀sípò.